Africa Content TV. God bless you, olówó èkó ló jókòó yìí Ọlọ́run kò sọ ọmọ náà ìlú wa lélẹ́yìí o oníbàjẹ́ Ọlọ́run 8 years ó máa gbé Ọlọ́run 8 years ní ìfọ̀njọ́bí kò sí kan tó kàn bó sí bẹ́ẹ̀ 8 years máa pè gáúzù gbogbo ṣe ní ọmọ aláṣẹ dájú
Thank you.
ṣe báwa náà ló wá gbà nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n mẹ́sàn-án kan fún ẹ ní ìwọ́n ní owó òun ló gbà ó fi ọwọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀dá lórí ìjẹ́ ìdókòwò mẹ́sàn-án wọ́n ń ṣàlàyé. mo lè ṣe báwo ọmọ amúntí ẹ náà ọmọ ènìyàn tó ti jáde wáyé. máa pè ẹ́ múríò a máa sọ̀rọ̀.